ó mà wá dójú ẹ̀ pátápátá báyìí o. Muyideen Charger Muyideen Charger tún ti bẹ̀rẹ̀ sí fa wàhálà pẹ̀lú Pastor Agbala Gabriel. Ẹ̀yin èèyàn mi, Muyideen tó ti bẹ̀rẹ̀ o. A tún ti ń gbọ́ tuntun míì nípa Muyideen o. Ó tún ti bẹ̀rẹ̀ another wàhálà pẹ̀lú Pastor Agbala Gabriel. Gbogbo wa la wà lórí ayélujára nígbà tí gbogbo gbàsgbòs òun àti Pastor bẹ̀rẹ̀ nígbà tí saga wọn bọ́ sórí ayélujára. Nìkan bíi June gbogbo wa la mọ bí mátà yẹn ṣe lọ ń gbà yẹn tẹ́ ẹ̀ bá gbàgbé nígbà yẹn àwọn kan dìde láti bá wọn parí ìjà tó wà láàrin àwọn méjèèjì. Muyideen fárígá ń gbà yẹn ó lóun ò ní dúró lọ́dọ̀ pásítọ̀ mọ́ pé kí pásítọ̀ fún òun ní freedom òun ṣetán láti move on which of course Pastor Agbala Gabriel fún ní freedom wípé kó máa lọ. After all kálukú ló ní freedom láti ṣe nǹkan tó bá wù. After ìgbà yẹn la gbọ́ wípé Muyideen lọ gbẹ̀sìn Islam tá a rí pẹ̀lú àwọn àáfàá jígínní ajìgínní wọjà tá a rí pẹ̀lú àwọn àáfàá fọlọ́nṣọ́ after ìgbà yẹn ni gbogbo yẹn and àti ìgbà yẹn èmi ò rárá pa pé Muyideen move on lóòótọ́ torí oríṣiríṣi ọ̀rọ̀ la padà ń gbọ́ lẹ́nu Muyideen. Ó fìgbà kan sọ wípé Pastor Agbala Gabriel ń bá ìyàwó òun sùn. Ó fìgbà kan tún ní gbogbo owó donation tán gbà fún un kò sí kankan tó bọ́ sí òun lápò náà ìgbà tó tún yá ó túbù ṣe gàdà ó ní Pastor Agbala Gabriel ń talẹ̀ ìjọba. Ẹ̀yin èèyàn tuntun ta tún wá ń gbọ́n sí lórí social media tó ń fly left and right ó ní wípé Muyideen Charger Muyideen àtàwọn àáfàá alábòsí àwọn àáfàá jígínní arìngìnì ajìgìnìgìnì wọjà àwọn àáfàá fọlọ́nṣọ́ wọ́n tún ti lọ competition sí Pastor Agbala Gabriel wọ́n ti lọ kọ̀wé ẹjọ́ fún Pastor Gabriel wọ́n fẹ́ wọ́ Pastor Gabriel lọ́lé ẹjọ́ wọ́n ṣàfẹ́ bá Muyideen ṣẹjọ́ ní dandan. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ yìí ti wá lẹ́tìkẹ́ gidi tààrà o. Náà Muyideen wá ń pariwo sí gbogbo àwọn ọmọ Nàìjíríà pé kán dákun kán gbà òun kán fóun lówó kán bóun dáwó sínú àkáǹtì òun táwọn àti bóun dáwó kán wá fọwọ́ lẹ́rán kán máa wò wọ́n ò rí òun wò bí ìran. Àwọn wo ni Muyideen sọ fún wípé wọ́n máa rí òun wò bí ìran? Muyideen ní kán dáwó fún un páwọn èèyàn rí òun wò bí ìran. Ìran eléyìí tá ti wò nípa Muyideen ṣé òun náà kọ́ ló ń jó òun? Ẹ̀yin èèyàn ẹ tiẹ̀ bá mi gbọ́ ohun tí Muyideen sọ nínú fọ́nrán yìí mò ń bọ̀. Jákèjádò gbogbo àgbáyé ní gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ mi. Etí inú yín ò ní di o, ojú inú yín ò ní fọ́. Ẹ jọ̀ọ́ ẹ support mi o. Ẹ máa rí mi wò bí ìran. Ẹ support mi. Ẹ máa rí mi wò bí ìran. Ẹ support mi o. Ẹ máa rí mi wò bí ìran. Ìran wo náà rí Muyideen wò? Ìran ẹlẹ́sìn wo ni Muyideen tó fẹ́ ṣe tó tún jẹ́ léyìí tó ti ń ṣe yìí lọ? Kò yé mi ẹ̀yin èèyàn. Àwọn wo ni kán support ẹ̀? Ìran wo ló kù tá a fẹ́ wò lára Muyideen? Ẹ̀yin èèyàn mi, ìran wo ló tún kù lára Muyideen tá a fẹ́ wò? Èmi Muyideen ọmọ yín olólùfẹ́ yín. Mo fi àkókò yìí dúpẹ́ lọ́wọ́ yín o fún gbogbo support tẹ́ ò fún mi látẹ̀yìnwá. Àwọn wo ló ń support Muyideen tó ju àwọn àáfàá jígínní ajìgìnì àti àáfàá fọlọ́nṣọ́ lọ? Àwọn wo ni supporter Muyideen? Muyideen náà máa ti kara rẹ̀ kún celebrity àbí? Ẹ̀yin èèyàn Muyideen náà kara rẹ̀ kún celebrity ẹ tún máa gbọ́n tó sọ lọ. Àdúrà mi fún gbogbo ẹ̀yin tí ẹ bá support mi. Àdúrà mi rèé fún yín o. Ilé àti ọ̀nà yín kò ní dàrú. Ọlọ́run ó máa bá mi ṣàánú yín nígbà gbogbo. Àánú Ọlọ́run ò lè ní fi yín sílẹ̀ nígbà kankan. Ọlọ́run kì í ṣàárẹ̀. Ẹ ní ṣàárẹ̀ nígbà kankan o. Nǹkan ò ní ṣẹ̀mí yín o. Ẹ̀yin èèyàn ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu Muyideen ọ̀rọ̀ rẹ̀ lẹ́nu aláìmoore. Ó ní kí àwọn èèyàn support òun wọ́n á rí òun wò bí ìran. Kó support ẹ̀ kó fi bá Pastor Agbala Gabriel ṣẹjọ́ àbí kí ló ń try láti sọ sórí kò yé mi. Kí wọ́n support aláìmoore láti pe ẹni tó ṣoore fún lẹ́jọ́. Ó lágbára o, this is serious.
mo fẹ́ lè sọ wípé látìgbà tí mo ti gbọ́njú this is the first time tí màá kọ́kọ́ rí ingrate tó máa gbé olórí ẹ̀ lọ sí court wípé òun fẹ́ bá a ṣẹjọ́ lórí wípé ó ṣoore fún un ṣé nítorí wípé ìyàwó Muyideen kọ̀ láti kó tẹ̀lé Muyideen lọ sí inú yàrá kan táwọn àáfàá jí kíní gbà fún òun ló tún jẹ́ kí Muyideen ò gbégbèsè yìí ni àbí torí àbó ní nǹkan míì tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ pásítọ̀ Àgbàlá Gabriel èmi mọ̀ pé ó ní nǹkan míì sáwọn àáfàá yìí ń wá o ọlọ́run á dẹ̀ táṣìírí gbogbo wọn bọ́ta lọ́jọ́ kan ẹ tẹ̀ já ohun táwọn èèyàn ń sọ lábẹ́ fídíò yìí kàkà kọ́mẹ̀ntì kan sí méjì Ọlájùmọ̀kẹ́ ó ní ọ̀gbẹ́ni Nigerian don red which one is ẹ support mi ẹ máa rí mi wò bí ìran àbí o who is interested in your ìran àbí mi understand ta ló wà interested nínú ìran ẹlẹ́lẹ́yà tí Muyideen tún fẹ́ ṣe lórí social media ṣó ní ìràn míì tó tún fẹ́ pa fún wa ni jẹ́lẹ̀ tó ti ń ṣe yìí lọ ìran ẹ̀sìn wo ló tún fẹ́ dá lára ẹ̀sìn wo ló fẹ́ dá lára tó kọjá eléyìí tó ti ń ṣe kò yé mi ẹ ti já ka kọ́mẹ̀ntì mi Abíọ́dún Àkànmú ó ní send your account number I want to lay some courses on the account ọ̀lẹ́ olè aláìníṣẹ́ afọ́fùgbé mo dèdè rìn akíndanidání ẹlẹ́gbọ̀n go and work Mr. Man Muyideen ṣọ́ra yí ẹ̀ lóde ṣọ́ra yí ẹ̀ lóde wo bọ́n ṣe ń fi èpè ránṣẹ́ sí ẹ níbi tó wà Olúfẹ́mi Fọládẹ̀mí òun náà ní dáàfà give am tira and tell am to say it 3 times àbí o káwọn àfààfọ́ lọ́n ṣòwò fún tira náà Adégbuyì Fúnmiláyọ̀ ó ní Muyideen are you stupid wèrè olè àfibisú olóore ọmọ àlè burúkú imagine Muyideen ṣọ́ra yí ẹ̀ lóde ṣáwọn tó sọ pé kán wá support ẹ̀ lélẹ̀ aláìmoore ẹ̀dá bí kò sí bẹ́ẹ̀ ṣe ṣe àní kò sí bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ aláìmoore ọmọ ọ̀lẹ́ẹ̀lẹ̀ ni kódà bẹ́ẹ̀ gbé sórí ẹ̀sìn jù bẹ́ẹ̀ lọ yóò padà ṣubú lulẹ̀ẹ́lẹ̀ náà ni ó lágbára Hamzat ó ní ṣàdúrà fún ara ẹ̀ àtàwọn tí wọ́n ń lò ẹ́ láti gbé olóore ẹ̀ ṣubú idiot of you an ingrate man wọ́n máa rí ẹ wò bí ìran nínú fíìmù ẹ tó fẹ́ gbé jáde tí àkọlé ẹ̀ ń jẹ́ ẹ̀ṣẹ̀ Muyideen lóore kí ẹ dáràn ẹ̀ṣẹ̀ Muyideen lóore kí ẹ dáràn ó wà lágbára oh God àwọn èèyàn blast Muyideen gidi lọ́dà kọ́mẹ́ǹtì yìí ò tí ì ṣe kékeré Emmanuel Adébáyọ̀ ó ní èwo ni àdúrà ìsọnù kọ́bọ̀ you no go hear on social media continue with your gamble million is awaiting for you there àbí kò lọ máa ta tẹ́tẹ̀ àbí because Muyideen lòun fẹ́ freedom wọ́n fún ní freedom ó tún bọ́ síta báyìí ó tún sọ kátikàti kí wàá ní Muyideen fẹ́ gangan kí lòun àtàwọn àáfàá alábòsí ẹ̀ fẹ́ gangan lọ́wọ́ pásítọ̀ Àgbàlá Gabriel kóòtù tán sì gbé pásítọ̀ Gabriel lọ yìí ìyẹn gan ló pè wọ́n á fi lè tètè ṣẹlẹ́lẹ́yà ni ayé á fi lè tètè ríde wọn nítorí nǹkan tó bẹ lẹ́yìn wọn kóòtù ni wọ́n ti rojọ́ gbogbo ẹ̀ pátápátá ẹ̀yin èèyàn kí ni opinion ti yín ẹ máa bá mi jù sí comment and ẹ má gbàgbé láti máa bá mi follow DigiNaija online lórí ayélujára Facebook link tó wà lábẹ́ fídíò yìí máa gbé yín dórí Facebook page wa ẹ̀yin tẹ́ bá ti wà lórí ẹ̀ ẹ̀yin kan click follow button from there ẹ̀ tún máa gbádùn àwọn ètò tá a bá tún gbé wá lọ́lọ́kan ọ̀jọ̀kan ire o.